KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí i káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ́wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba nígbà tá à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ. Ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lónìí, ẹ̀yin ni títí ayé àìnípẹ̀kun. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Àdúpẹ́ fún ìwàláàyè yín lórí ayé wa lónìí, Ọlọ́run wa ẹ ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. A fi ọpẹ́ fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ torí pé òun ló ń tọ́jú wa. Òun ni Ọlọ́run Olúwa àtẹlẹ́dàá wa. A sì dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìnpadà fún bàbá mímọ́ ológo jùlọ, fún ọwọ́ àánú rẹ̀ àtọwọ́ ìtọ́jú rẹ̀ lórí ènìyàn gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yìí kí a jọ gbé wọn yẹ̀wò pẹ̀lú àkọsílẹ̀ àti àgbékalẹ̀ tàrí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ yìí, a ó tún sọ lónìí pé a fẹ́ kí ẹ ṣèwádìí ìjọ Kristi níbi gbogbo tí ẹ bá wà. Ìjọ Kristi, the Church of Christ. Ẹ ṣèwádìí ìjọ Kristi kí ẹ sì béèrè àwọn nǹkan wọn ní tẹ́ ẹ nílò láti ṣe láti di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àti àkọsílẹ̀ Bíbélì. Olúwa yóò ràn yín lọ́wọ́ bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀. Lónìí a tún mú kókó ẹ̀kọ́ mìíràn wá kí a tún jọ gbé wọn yẹ̀wò pẹ̀lú ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Èyí tá a fẹ́ gbé yẹ̀wò lónìí òun ni àtúpalẹ̀ Iṣẹ́ Àpọ́sítélì orí ìkejì láti ẹsẹ̀ kínní títí di ẹsẹ̀ tó kẹ́yìn. A fẹ́ ṣe àtúpalẹ̀ Iṣẹ́ Àpọ́sítélì orí ìkejì láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ tí ó kẹ́yìn. Àwọn olóyìnbá sọ pé Exposition of Acts chapter 2 verse 1 to 47. A fẹ́ ṣe àtúpalẹ̀ ẹsẹ̀ ìwé yìí. A fẹ́ wo orí Iṣẹ́ Àpọ́sítélì orí kejì. A fẹ́ kíyèsí láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ tí ó kẹ́yìn. Tá a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ dì, a sì fẹ́ kí a jọ máa kẹ́kọ̀ọ́ lọ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àtúpalẹ̀ Exposition of Acts chapter 2 verse 1 to 47. Tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. Ṣáájú àkókò yìí, tí a bá kíyèsí Iṣẹ́ Àpọ́sítélì orí ìkejì, ó sọ fún wa bí ìjọ májẹ̀mú tuntun, ìjọ Kristi tí Kristi ṣèlérí pé yóò bẹ̀rẹ̀, ó gbé àgbékalẹ̀ historical setting bí ìjọ májẹ̀mú tuntun bó ṣe bẹ̀rẹ̀ ní Jerusalem gẹ́gẹ́ bí a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀. Ní ìgbà tí Kristi wà ní ayé, nígbà tó ń bá ọmọlẹ́yìn rẹ̀ tí ó dá wọn lẹ́kọ̀ọ́, tí wọ́n sì ń lọ láti ìletò dé ìletò, ìlú dé ìlú láti wàásù rere àlàáfíà. Ó sọ ní ìwé Matthew orí ìkẹrìndínlógún 16 verse 18. Ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò kú kì yóò sì lè borí rẹ̀. Ó ní èmi yóò kọ́, I will
be my church. Èmi yóò kọ́ ìjọ mi. Ní àkókò tí Kristi ń bá wọn sọ̀rọ̀ ní ìwé Mátì orí 16 ẹsẹ̀ 22 kò tí ì gbé ìjọ náà kalẹ̀ ní àkókò náà, ṣùgbọ́n ó sọ pé èmi yóò kọ́ ìjọ mi tó sọ nìyí. Nígbà tá a tún wá kíyèsí ìwé Máàkù orí 9 nígbà tá a wo ẹsẹ̀ 1 a kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Kristi sọ fún ọmọlẹ́yìn rẹ̀ pé lóòótọ́ ni mo wí fún yín, kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú lónìí tó wà láyé lónìí ni yóò tọ́ ikú wò títí tẹ́ ó fi rí ìjọba Ọlọ́run tí yóò fi dé pẹ̀lú agbára. Kristi ti fi dá àwọn ọmọlẹ́yìn rẹ̀ lójú ní ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1. Ó fi dá àwọn ọmọlẹ́yìn rẹ̀ lójú pé kì í ṣe gbogbo àwọn ọmọlẹ́yìn tàbí àwọn àpọ́sítélì, kì í ṣe gbogbo ni yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run tí yóò fi dé pẹ̀lú pẹ̀lú agbára. Nígbà tó tún yá tí Kristi jíǹde kúrò nínú òkú, nígbà tá a kíyèsí iṣẹ́ àpọ́sítélì orí 1, nígbà tá a wo ẹsẹ̀ 6, àwọn ọmọlẹ́yìn rẹ̀ tọ̀ wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ pé Olúwa, ní ìgbà wo ni ìwọ yóò dá ìjọba padà fún Ísírẹ́lì bí? Ní ìgbà tí Kristi máa dáhùn, ó ní òun kò mọ ìgbà àti àkókò tí bàbá yóò ní nínú ọkàn rẹ̀ láti dá ìjọba padà fún Ísírẹ́lì. Nígbà tá a wá kíyèsí iṣẹ́ àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 8, Bíbélì sọ fún wa pé ó ní ẹ̀yin yóò gba agbára ní ìgbà tẹ́ ìmọ̀ bá bà lé yín, ó lẹ́yìn yóò jẹ́ ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria, tí tó fi dé gbogbo ìpìlẹ̀ ayé. Ìyẹn tá a rí nìyí. Ẹ má sì jẹ́ ká gbàgbé ohun tá a sọ ni pé a fẹ́ ṣe àtúpalẹ̀ iṣẹ́ àpọ́sítélì orí 2 bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ tó kẹ́yìn. Àwa ń ṣe ìfáàrà tá a fi lóye ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní iṣẹ́ àpọ́sítélì orí 2 nígbà tá a kọ àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ má sì jẹ́ ká gbàgbé ìwé Mátì orí 16 ẹsẹ̀ 22, Kristi ní òun yóò gbé ìjọ òun kalẹ̀. Nígbà tá a kíyèsí ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1, Kristi fi dá ọmọ àpọ́sítélì rẹ̀ lójú àtọmọlẹ́yìn lójú pé ó ní kì í ṣe gbogbo wọn ni yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run tí yóò fi dé pẹ̀lú agbára. Nígbà tí Kristi jíǹde kúrò nínú òkú tán ní iṣẹ́ àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 8 ẹsẹ̀ 6 sí 8, àwọn ọmọlẹ́yìn rẹ̀ tọ̀ wá, wọ́n ní ìgbà wo ni wọn yóò dá ìjọba padà fún Ísírẹ́lì. Ó sì sọ fún wọn pé òun kò mọ ìgbà àtàkù, pé bàbá nìkan ló mọ ìgbà àtàkù kò tí eléyìí yóò ṣẹlẹ̀. Nígbà tá a wá dé ẹsẹ̀ 8, Kristi wá sọ fún wọn pé ó ní ẹ̀dọ́ sí Jerúsálẹ́mù, oníbẹ̀lẹ̀ ó ti gba agbára nígbà tẹ́ ìmọ̀ bá bà lé yín, ó ní èyí ó sì jẹ́ ẹlẹ́rìí mi. Ó wá sọ̀rọ̀ pé láti Jerúsálẹ́mù, Jùdíà, Samaria tó fi dé èkó. Nígbà tá a tún wá kíyèsí ìwé Lúùkù orí 14, Luke 24, nígbà tá a wò láti ẹwọ ẹsẹ̀ Bíbélì Luke 24, nígbà tá a wò láti verse 40, Luke 24, nígbà tá a kíyèsí láti verse 40, a wò láti verse 47. Níbí yìí Kristi ti sọ àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀. Ó ní àti kí ẹ wàásù ìrònúkúwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ mi ní orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerusalem lọ. Gbogbo àsọtẹ́lẹ̀ Kristi ni pé àgbékalẹ̀ ìwàásù òtítọ́ yóò bẹ̀rẹ̀ ní Jerusalem. Gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí wòlíì Àìsáyà ti sọ nínú ìwé Àìsáyà orí 2 láti ẹsẹ̀ 2 sí 3. Ó ní ọ̀rọ̀ yóò ti Jerusalem, ọ̀rọ̀ náà yóò ti Jerusalem jáde. Ìyẹn túbọ̀ sí pé ìwàásù ìyìnrere Kristi a ó wàásù rẹ̀ níbi gbogbo, ṣùgbọ́n níbo ni yóò ti bẹ̀rẹ̀? Yóò bẹ̀rẹ̀ láti Jerusalem lọ. So ìfáàrà bí a ó ṣe lóye ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní iṣẹ́ àpọ́sítélì orí 2 nìyí. Ẹ ká wá ka àwọn ẹsẹ̀ Bíbélì tó dáa fẹ́ ṣe àtúpalẹ̀ iṣẹ́ àpọ́sítélì orí 2 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹ ká wo iṣẹ́ àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 1. Ó ní nígbà tí ọjọ́ Pẹ́tíkọ́sì sì dé, gbogbo wọn fi ọkọ̀ kan wà ní ibì kan. Ẹ ká kíyèsí àkọ́kọ́ kí là ń pè ní Pẹ́tíkọ́sì. Àsè ní Ísírẹ́lì, àwọn olóyìnbá sọ pé feast. Àsè ní Ísírẹ́lì ó jẹ́ ọ̀kan nínú àsè èyí tí Ọlọ́run pa láṣẹ fún gbogbo àwọn ọkùnrin ní Ísírẹ́lì pé wọ́n gbọ́dọ̀ wá sí Jerúsálẹ́mù. Tẹ́ bá lọ ka ìwé Deuteronomy orí 14 ẹsẹ̀ 14,
àsè oríṣi mẹ́ta la kà níbẹ̀ pé gbogbo àwọn ọkùnrin níbi gbogbo tó bá wà lórílẹ̀ ayé pé wọ́n gbọ́dọ̀ wá sí Jerúsálẹ́mù láti wá ṣe àsè. Ọ̀kan nínú àwọn àsè náà ni àsè Pẹ́tíkọ́sì, èyí tí a mọ̀ sí àsè ọ̀sẹ̀. So n tá a pè ní Pẹ́tíkọ́sì nínú Bíbélì òun ni àsè, ọ̀kan lára àwọn àsè feast tí Ọlọ́run pa láṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì pé wọ́n gbọ́dọ̀ máa wá sí Jerúsálẹ́mù láti wá máa ṣe àsè yìí. Deuteronomy orí 16 ẹsẹ̀ 14 ló kọ́ wa bẹ́ẹ̀. Deuteronomy 16:16 ló kọ́ wa bẹ́ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ wá sí Jerúsálẹ́mù láti wá máa ṣe àsè yìí. Ẹ jẹ́ ká fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ká lọ sínú ìwé Deuteronomy orí 16 ẹsẹ̀ 14 láti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ọ̀kan nínú àsè mẹ́ta tí a pa láṣẹ fún Ísírẹ́lì pé wọ́n gbọ́dọ̀ wá sí Jerúsálẹ́mù láti wá máa ṣe àsè náà. Ẹgbọ́n ọ̀tá ní ọdún ni kí gbogbo àwọn ọkùnrin rẹ kí ó farahàn níwájú Olúwa Ọlọ́run rẹ̀ ní ibi tí òun ó gbéyàn ní àjọ àkàrà ìwú, àwọn olóyìnbá sọ pé unleavened bread, èyí tá a mọ̀ sí Passover, àti àjọ ọ̀sẹ̀ èyí tí a mọ̀ sí Feast of Weeks tí a pè ní Pentecost, àti àgọ́ àjọ Feast of Tabernacle, kí ó má ṣe sáwọ́ wá níwájú Olúwa. So kí ló bí ọjọ́ Pentecost ní Ìṣe Àpọ́sítélì orí 2? Pentecost jẹ́ àsè ní Ísírẹ́lì èyí tí Ọlọ́run gbé àgbékalẹ̀ rẹ̀ pé gbogbo àwọn ọkùnrin ní gbogbo ilẹ̀ ayé tó jọmọ Ísírẹ́lì wọ́n gbọ́dọ̀ wá sí Jerúsálẹ́mù láti wá ṣe àsè yìí. Ohun tó bí ọjọ́ Pentecost ni. Ohun tó bí ọjọ́ Pentecost lè gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú láti ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run síwájú sí. A sọ fún wa pé àwọn ọmọ ẹ̀yìn pé wọ́n wà ní ìfìmọ̀ṣọ̀kan ní ìgbà tí àkókò ọjọ́ Pentecost sì dé. Ẹ wo ẹsẹ̀ 2, ó ní lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró èfúùfù líle, ó sì kún gbogbo ilé níbi tí gbogbo wọn gbé jókòó. Ẹ wo ẹsẹ̀ 2, lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró èfúùfù líle, ó sì kún gbogbo ilé níbi tí gbogbo wọn jókòó. Níbí yìí a ò tí ì mọ iye àwọn tí wọ́n wà ní ìyàrá òkè, a ò tí ì mọ̀ wọ́n. Ohun tá a rí kà ní pé lójú kan náà lójijì pé ìró fífù kan líle kan wá èyí tó bàlẹ̀ gbogbo àwọn tó wà nínú ilé. A ò tí ì mọ̀ bóyá 12 ni wọ́n tàbí 150. 12 túmọ̀ sí 12 or 120, nítorí pé àwọn kan rò pé àwọn 150 èèyàn ló wà nínú ilé nígbà tí ẹ̀mí Ọlọ́run wá gẹ́gẹ́ bí ó ti wá ní ọjọ́ Pentecost tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n tá bá ka Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run yìí a ó rí kà pé kì í ṣe bẹ́ẹ̀. Ẹ wo ẹsẹ̀ 3, ó ní ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn, ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Mo fẹ́ ká ṣàkíyèsí a kà níbi pé ẹ̀là ahọ́n bíi ti iná yọ sí wọn, ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Àkíyèsí àkọ́kọ́ tí mo fẹ́ ká kíyèsí ni pé ẹ̀mí tó bà lé wọn kì í ṣe iná. Ó ní bí iná, àpèjúwe ni. A fi ẹ̀mí Ọlọ́run tó bà lé àwọn àpọ́sítélì a fi ṣe àpèjúwe bí iná kì í ṣe iná. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ wo ẹsẹ̀ 4, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Ilé gbọ́dọ̀ yé wa. Kẹ́ ẹ má ṣe gbàgbé pé Jésù ti ṣèlérí fún
àwọn àpọ́sítélì rẹ̀ pé ní ìgbà tí ẹ̀mí mímọ́ bá bà lé wọn, àmì tí wọ́n rí ni pé wọ́n máa fi onírúurú èdè sọ̀rọ̀. Ẹ ká padà sí ìwé Mark 16, ká kíyèsí ohun tí Kristi sọ fún wọn ní ìgbà tó ń bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀. Mark 16, mo fẹ́ kí a padà sí 17. Ó ní àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n máa fi èdè tuntun sọ̀rọ̀. Àmì pé ẹ̀mí mọ́ ti bà lé àwọn àpọ́stélì, ó rí pé wọ́n máa fi èdè tuntun sọ̀rọ̀. Àríkà ní Ìṣe Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 4 tí a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀, àríkà níbẹ̀. Nígbà táwọn ẹsẹ̀ 5, ó ní àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì ń gbé Jerúsálẹ́mù. Nígbà tí wọ́n sì gbọ́ ìró yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ. Mò ń ka ẹsẹ̀ 6. Wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù gbọ́ wọn sọ̀rọ̀ ní èdè rẹ̀. Ní ìgbà tí ẹ̀mí mọ́ bà lé wọn, tí àwọn àpọ́sítélì fi onírúurú èdè sọ̀rọ̀, a rí kà pé gbogbo àwọn Júù tó wà ní orílẹ̀-èdè gbogbo tí wọ́n wá ṣe àsè yìí, Pẹ́tíkọ́sì ọ̀kan lára àwọn àsè tọ́lọ́run pa láṣẹ àti kà fún wa nínú ìwé Deuteronomy orí 13 ẹsẹ̀ 14 pé wo lẹ́ẹ̀mẹ́ta ní kí gbogbo àwọn ọkùnrin kó máa wá sí Jerusalem láti wá ṣe àsè yìí. Ọ̀kan lára àwọn àsè náà ni àsè ọ̀sẹ̀ tí a mọ̀ sí Pentecost. So gbogbo àwọn Júù tó wà lórílẹ̀-èdè gbogbo, èdè níbi tá a ti bí wọn lórílẹ̀-èdè gbogbo, nígbà tí wọ́n gbọ́ ìró yìí, wọ́n wá bẹ̀ sí gbọ́ olúkúlùkù tí wọ́n ń sọ èdè wọn. Èyí fífi èdè fọ̀ tá a rí níbí yìí kì í ṣe èdè tí ẹnikẹ́ni kò gbọ́. Èdè tí àwọn àpọ́sítélì ń sọ nípa pé wọ́n ti bà lé wọn, èdè tí àwọn ènìyàn gbọ́ ni. Eléyìí gbọ́dọ̀ yé wa. Èdè tí àwọn ènìyàn gbọ́ ni, kì í ṣe èdè tí àwọn ènìyàn kò gbọ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ èyí tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí, ní ìgbà tí àwọn àpọ́sítélì ń fi onírúurú èdè sọ̀rọ̀, a rí kà pé gbogbo àwọn Júù tó ń gbé ní orílẹ̀-èdè gbogbo tó wá ṣe àsè Pẹ́tíkọ́sì yìí, wọ́n ń gbọ́ wọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ní èdè wọn. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹwọ ẹsẹ̀ 7, a sì ṣe gbogbo wọn, ẹnu sì yà wọ́n. Wọ́n wí fún ara wọn pé, wò ó, ará Gálílì kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ṣe. A ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí a bí wa. Ní ìgbà tí àwọn àpọ́sítélì tí ẹ̀mí mọ́ bà lé wọn, àmì pé wọ́n ti bà lé wọn, nígbà tá a kàwé Máàkù orí 14 ẹsẹ̀ 17 yẹn ni pé wọ́n máa fi onírúurú èdè sọ̀rọ̀. Ìyẹn túbọ̀ sí pé wọ́n ń sọ èdè mìíràn ní èdè tí àwọn fúnra wọn ò tilẹ̀ kọ́ tàbí tí wọn ò kàwé nípa rẹ̀, ṣùgbọ́n nípa ẹ̀bùn ẹ̀mí mímọ́ a fún wọn ní ẹ̀mí yìí láti máa sọ onírúurú èdè tí wọ́n sì ń sọ yìí. Àwọn tó wà káàkiri orílẹ̀-èdè gbogbo tó jẹ́ ọmọ Júù, wọ́n gbọ́ wọn tí wọ́n ń sọ èdè yìí. So fífi èdè fọ̀ tí àwọn èèyàn bẹ̀ sí sọ onírúurú èdè tí ẹnikẹ́ni kò gbọ́ kì í ṣe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìṣe Àpọ́sítélì orí 2 nìyí. Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àlàyé tí a ń sọ àtúpalẹ̀ tá a fẹ́ sọ nípa Ìṣe Àpọ́sítélì orí 2, a rí kà níbẹ̀ pé ní ìgbà táwọn àpọ́sítélì fi èdè onírúurú èdè sọ̀rọ̀, àwọn tó wà ní Jerúsálẹ́mù ní ọjọ́ náà láti wá ṣe àsè Pẹ́tíkọ́sì, wọ́n gbọ́ wọn tí wọ́n ń sọ̀rọ̀ ní èdè ibi tí a ti bí wọn. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Àwọn ń ka ibi tí àwọn Júù gbé káàkiri ní gbogbo ilẹ̀ ayé tí wọ́n wá sí Jerúsálẹ́mù láti wá ṣe àsè Pẹ́tíkọ́sì. A ti ṣe, mò ń ka ẹsẹ̀ 8, tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí àbí wa. Àwọn ará Pátíà àti Mídíà àti Élámù ó ti di 3, àtàwọn tí ń gbé Mesopotamia ó di 4, Judea ó di 5, àti Cappadocia ó di 6,
Turkey ó di keje àti Asia ó di kẹjọ, Phrygia ó di kẹsàn-án, Pamphylia ó di kẹwàá, Egypt àti ẹkùn Libya ní ìhà Kérésì àti àwọn àtìpó Róòmù àti àwọn Júù àti àwọn aláwọ̀ṣe Júù. Ní ìgbà tá ẹ̀túwẹ̀wò ẹsẹ̀ kọkànlá, àwọn ará Crete àti Arabia, àwa gbọ́ wọ́n ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ńlá Ọlọ́run ní èdè wa. Gbogbo ẹ̀yà níbi tí àwọn Ísírẹ́lì wà ní gbogbo àgbáyé, gẹ́gẹ́ bí òfin Mósè, gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ní ìwé Deuteronomy orí 14 ẹsẹ̀ 15 tó sọ pé gbogbo ọkùnrin ní orílẹ̀-èdè gbogbo gbọ́dọ̀ wá sí Jerusalem láti wá ṣe àsè mẹ́ta tó ṣe pàtàkì. Ọ̀kan nínú àwọn àsè náà ni àsè Pẹ́tíkọ́sì. Wọ́n sì ń gbọ́ àwọn àpọ́sítélì tí wọ́n ń sọ̀rọ̀ ní èdè wọn, èdè ìlú tí a ti bí wọn sí. Sòyẹ́ túmọ̀ sí pé fífi èdè fọ̀ gẹ́gẹ́ bí a ti rí kà, gẹ́gẹ́ bí a ti rí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ nínú Bíbélì, àwọn àpọ́sítélì tí wọ́n fi onírúurú èdè sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ ní èdè mìíràn, another language. Tí èdè tẹ́nikẹ́ni ò gbọ́, kì í ṣe èdè áńgẹ́lì. Bí áńgẹ́lì tilẹ̀ ní èdè, kì í ṣe ayé yìí ni wọ́n ti ń sọ èdè áńgẹ́lì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nítorí ẹni tó bá fi èdè fọ̀, a gbọ́dọ̀ gbọ́ nǹkan tó sọ, ó gbọ́dọ̀ ní ìtumọ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Níta rí ní ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìyí tí a kà nínú Bíbélì. Ẹsẹ̀ 12, a sì ṣe gbogbo wọn, ó sì rú wọn lójú, wọ́n sì wí fún ara wọn pé kí ni a lè mọ èyí sí? Ṣùgbọ́n àwọn ẹlòmíràn ń ṣẹ̀fẹ̀, wọ́n sì wí pé àwọn ọkùnrin wọ̀nyí kún fún wáìnì titun. Ẹ wá ká tún kíyèsí ẹsẹ̀ 11. Ṣùgbọ́n Pétérù dìde dúró níwájú mọ́kànlá yòókù. Níbi àti dárúkọ nọ́mbà pé ní ìyàrá òkè, a rí kà níbẹ̀ pé Pétérù dìde láàárín àwọn mọ́kànlá. Ìyẹn túmọ̀ sí pé àwọn 12 la ka nọ́mbà wọn tó wà níbẹ̀. Bóyá 100 wọn tẹ̀ tí wà níbẹ̀, a kò mọ̀, torí a ò rí àkọsílẹ̀ rẹ̀. Ṣùgbọ́n tá a rí àkọsílẹ̀ rẹ̀ ni pé àwọn 12. Ohun tá a bá sì ti rí àkọsílẹ̀ rẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé. Àwọn 12 la sọ bíi pé Pétérù dìde pẹ̀lú àwọn mọ́kànlá yòókù. Ìyẹn túmọ̀ sí pé àwọn tó gba agbára ẹ̀mí mímọ́ ní ọjọ́ Pẹ́tíkọ́sì, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ta ní níbí yìí, àti ní 12. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹsẹ̀ 14, ṣùgbọ́n Pétérù dìde dúró pẹ̀lú àwọn mọ́kànlá yòókù. Ó gbé ohùn rẹ̀ sókè, ó sì wí fún wọn gbangba pé ẹ̀yin ènìyàn Júdà àti gbogbo èyí tí ń gbé Jerúsálẹ́mù, kí èyí yìí kí ó má ṣe yà yín lẹ́nu, kí ẹ fetí sí ọ̀rọ̀ mi. Nítorí àwọn wọ̀nyí kò mutí yó bí ẹ̀yin ti fi pè. Wákàtí kẹta ṣáà ni èyí. Ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a ti sọ láti ẹnu wòlíì Jóẹ́lì wá pé Pétérù wá bẹ̀ sí ń wàásù. Ó wá padà sí àsọtẹ́lẹ̀ tí Jóẹ́lì sọ ní Jóẹ́lì orí 2, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 sí 32. Ẹgbọ́n tó sọ. Ó ní ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a ti ẹnu wòlíì Jóẹ́lì sọ pé Ọlọ́run wí pé yóò ṣe ní ìkẹyìn ọjọ́, èmi ò tú nínú ẹ̀mí mi sára ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn ọ̀dọ́mọkùnrin yóò máa ríran, àwọn arúgbó yóò sì máa láàlàá, àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin lèmi ò tú nínú ẹ̀mí mi
jáde ní ọjọ́ wọn ni wọ́n ó máa sọ tẹ́lẹ̀. Ẹ̀ka kàádé 19 èmi ó sì fi iṣẹ́ ìyanu hàn lókè ní ọ̀run àti àmì nísàlẹ̀ lórí ilẹ̀, ẹ̀jẹ̀ àti iná àti rírí èéfín. A ó sì sọ oòrùn di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ kí ọjọ́ ńlá àfiyèsí Olúwa kí ó tó dé. Yóò sì ṣe ẹni tó bá pe orúkọ Olúwa a ó gbàlà. Is a direct quotation nínú ìwé Jóẹ́lì orí ìkejì láti ẹsẹ̀ 28 sí 32. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì ní ìgbà tí Pétérù máa sọ̀rọ̀. Pétérù sọ pé Daniel ti sọ àsọtẹ́lẹ̀ pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ yìí yóò ṣẹlẹ̀. Ohun àkọ́kọ́ tá gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé nínú àsọtẹ́lẹ̀ Jóẹ́lì ó sọ pé ó ní Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sára ènìyàn gbogbo. Ó wá bẹ̀ sí ká ó láti ara ọmọ yín ọkùnrin. Ó ní àwọn ọmọ yín ọkùnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn ọ̀dọ́mọbìnrin yóò sì máa ríran, àwọn arúgbó yóò sì máa lálàá. Ṣé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì tẹ́ mọ́bà lé wọn? Ìdáhùn ni pé rárá. Bí ẹ̀mí wọn ti bà lé àwọn àpọ́sẹ́lì ó jẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ṣùgbọ́n ní ìgbà tí iṣẹ́ ìsìn májẹ̀mú tuntun bẹ̀rẹ̀, gbogbo tá a sọ pé yóò ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́mọkùnrin, tá a sọ pé yóò ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ ọ̀dọ́mọbìnrin, tá a sọ pé yóò ṣẹlẹ̀ sí àwọn arúgbó, ó ṣẹlẹ̀ ní ìgbà tí iṣẹ́ ìsìn àwọn àpọ́sẹ́lì ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀ ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ Pẹ́tíkọ́sì yìí a sọ pé Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ sí ara ènìyàn gbogbo. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì ní ilé ìgbúdọ̀ yé wa. Èyí tí mo ń gbìyànjú láti sọ ni pé àsọtẹ́lẹ̀ yìí ní ìgbà tẹ́ mọ́ bà láwọn àpọ́sẹ́lì, Pétérù kóòtì Joel chapter 2 verse 28 to 32 pé Joel ti sàsọtẹ́lẹ̀. Ó sì sọ pé àwọn ọmọkùnrin yóò máa sọtẹ́lẹ̀, àwọn ọmọbìnrin yóò máa ríran, àwọn arúgbó yóò sì máa lá àlá. So òye ń fi hàn wá pé ní ìgbà tẹ́ mọ́ bà láwọn àpọ́sẹ́lì tán, gbogbo ìṣẹ̀lẹ̀ yóò wá máa ṣẹlẹ̀ in the process of time. Ohun tí a rí nínú ìfẹ́ Ọlọ́run nìyí, èyí tó sì wá fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa òun la ó gbàlà. Àríkà ó ti fi hàn wá. So ẹ̀mí mọ́ ti bà lé àwọn àpọ́sẹ́lì. Àmì tó sì fi hàn ni pé àwọn àpọ́sẹ́lì ń fi onírú èdè sọ̀rọ̀. Báwo la ṣe wá mọ̀ pé àwọn 12 ni ẹ̀mí Ọlọ́run bà lé ní ọjọ́ Pẹ́tíkọ́sì? Àríkà ní Iṣẹ́ Àpọ́sẹ́lì orí 2 ẹsẹ̀ 14 pé Pétérù àtàwọn 11 yòókù wọ́n ṣe kí ni? Wọ́n dìde, àti fún wa ní nọ́mbà, àti fún wa ní òdiwọ̀n àwọn tí ó wà níbẹ̀. Tó bá yẹ pé àwọn 150 gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ń sọ pé wọ́n wà níbẹ̀, a ó kà náà pé 150 èèyàn náà ló wà níbẹ̀ lọ́jọ́ Pẹ́tíkọ́sì. Ẹ̀yin èèyàn wà nílé, a fẹ́ ṣe àtúpalẹ̀ Iṣẹ́ Àpọ́sẹ́lì orí 2 bí ìjọ májẹ̀mú titun bí ó ṣe bẹ̀rẹ̀, àwọn nǹkan tó ṣẹlẹ̀ bí ìjọ náà ṣe bẹ̀rẹ̀, ìwàásù tí a wà kí ìjọ náà tó bẹ̀rẹ̀, àwọn gbogbo tí a sọ kí ìjọ náà tó bẹ̀rẹ̀, àti pé nígbà tí ìjọ náà bẹ̀rẹ̀ tán báwo ni wọ́n ti ń fi ìjọsìn wọn sí Ọlọ́run. Níta fẹ́ ṣàtúpalẹ̀ rẹ̀ nìyí, tá a sì fẹ́ jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kó tàn sí olúkúlùkù àwọn ọkàn tó láti ní ìfẹ́ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ni, tó bá tún di ìgbà mìíràn tá a tún fi lè pàdé, a ó máa tẹ̀síwájú láti ẹsẹ̀ 14 Iṣẹ́ Àpọ́sẹ́lì orí 2 ẹsẹ̀ 14 sísàlẹ̀ láti máa gbé ìtumọ̀ àti àtúpalẹ̀ ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ. Torí pé a fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Bíbélì ti sọ̀rọ̀, a sì fẹ́ dákẹ́ gẹ́gẹ́ bí Bíbélì ti dákẹ́. A ò fẹ́ fi kún, bẹ́ẹ̀ la fẹ́ yọ kúrò, a ò fẹ́ ṣàtúntò, a fẹ́ wí gẹ́gẹ́ bí Olúwa ti wí. Kí Olúwa kó ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ ẹ dúró tì wá kájọ máa kẹ́kọ̀ọ́ yìí lọ. A ó tún padà wá pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi láti wá máa tẹ̀síwájú nípa ìṣẹ̀lẹ̀ àtúpalẹ̀ Iṣẹ́ Àpọ́sẹ́lì orí 2 láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ tó kẹ́yìn bí ìjọ májẹ̀mú titun èyí tí a sàsọtẹ́lẹ̀ rẹ̀ bí ó ti bẹ̀rẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù, yóò sì fi okun fún wa àtàgbára fún wa láti máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú ìfẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa. Tí ẹ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057
4444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé kó sì kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.